Ànábì òjíṣẹ́ ńlá. Muhammad òjíṣẹ́ ńlá. Ànábì òjíṣẹ́ ńlá. Muhammad òjíṣẹ́ ńlá. Ẹ jẹ́ ká jọ ṣàṣàlátù fàdíwálé Muhammadu rahmatan lil alamin. Ẹni tọ́lá ò dàrú ẹ̀ gbogbo ẹ̀dá ló ń jọ lánàbí. Ànábì òjíṣẹ́ ńlá Mùsítọ́fà mi Muhammadu. Ànábì òjíṣẹ́ ńlá. Salam on the beat. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run. Ọlọ́run ṣe gẹ́sìgẹ́rẹ́ fún bàbá Fatima tàmí òjíṣẹ́ ńlá. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run. Ọlọ́run ṣe kẹ́sìgẹ́rẹ́ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run. Ọlọ́run ṣe kẹ́sìgẹ́rẹ́ fún bàbá Fatima tàmí òjíṣẹ́ ńlá. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run. Ọmọ mi iná tù mí o. Ọlọ́run ṣe kẹ́sìgẹ́rẹ́ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Sabi ma wasila gawani watesele sekera lagani wari mibili bede lizani wasila makatuma adinani wali malayi wali magani mekerani au mabani kulusi wa ekasarako wabugibu alili maani òjíṣẹ́ ńlá. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run. Ọmọ mi iná tù mí o. Ọlọ́run ṣe kẹ́sìgẹ́rẹ́ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Mujiza Muhammad kọ̀ọ̀kan o. Mujiza Ànábì kọ̀ọ̀kan o. Mélòó la fẹ́ wí kó tó dá ayé ní káwọ́ ni? Àbígbà tó dé Ànábì ọgbọ́n ojúmọ́ ya mọ̀ bàbá o. Ojú rí tó bó ṣe rí tó kò kú balẹ̀ jẹ́ o. Kí ló ń ṣe ẹ má jẹ́ ká ìsàn ẹ̀dìjẹ́ ń bá kọ́ṣẹ́ òjíṣẹ́ ńlá o. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run. Aṣáájú ọ̀run ni. Ọlọ́run ṣe kẹ́sìgẹ́rẹ́ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Warafiki wa tariki wajawadi wa sinani warubu'i wa kusuri wa huwa khairatul hisani wa huwa bai'i wa shirai wa huwa harfi wa jinani laysa li ghayrul muqaffa waliza tamal janani òjíṣẹ́ ńlá o. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run. Ọlọ́run ṣe kẹ́sìgẹ́rẹ́ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Ká tó bí Muhammadu sáyé, ìròyìn ẹ̀ ti kárí ayé. Bẹ́ẹ̀ni kan bọ̀ Hamadu ló ń jẹ́, tó bá sì dé ẹ jẹ́ ká gbà fún. Ẹni tẹ̀lé àárèrè jẹ́ òjíṣẹ́ ńlá. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run. Ọlọ́run ṣe kẹ́sìgẹ́rẹ́ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Ká tó bí Muhammadu sáyé o, ká tó bí Muhammadu sáyé o, nírú rẹ̀ ti kárí ayé. Bẹ́ẹ̀ni kan bọ̀ Hamadu ló ń jẹ́, tó bá sì dé ẹ jẹ́ ká gbà fún. Ẹni bá tẹ̀lé o àrèrè jẹ́ òjíṣẹ́ ńlá. Muhammad láṣáájú ayé, Muhammad láṣáájú ọ̀run.
ni. Wàá ń sí wàá kan sí. Wàá mi ní wàá máa ní òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé. Muhammad aṣáájú ọ̀run. ọkọ mi lọ́tún mi o. Ọlọ́run ṣe kẹ́ṣẹ̀kẹ́rẹ́. Fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Muhammad kò kí àròsọ. Bàbá Fatima kò kí àròsọ. Àfi tó bá gbọ́ lọ́dọ̀ Ọlọ́run mi. A sọ̀rọ̀ ìfẹ́ nù Ọlọ́run ò fi rán. Ohun tọ́lọ́ ń bá wí ni Muhammadu wá wí. Wà á mọ́yá tí kò wá nílìyàwó òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé. Muhammad aṣáájú ọ̀run. Ọlọ́run ṣe kẹ́ṣẹ̀kẹ́rẹ́. Fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Àwọn kan rẹwà tún dé pẹ̀lú orin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ní Kọ̀yí Mákọ̀ yẹn. Tànà kọjá èyí ṣàlọ́tún orin. Mi ò bá tẹ̀sí orin tí dẹ̀ jẹ́ wá. Muhammadu tó lẹ́ni àpọ́nlé. Àwọn kan rẹwà Muhammadu tó lẹ́ni àyẹ́sí. Látọjọ́ tí Muhammadu tán àti dàyàn fẹ́mi. Láyé mi ti ń ládùn bí oyin. Àwọn kan bẹ̀rẹ̀ pé kí mo gbójúlé tí mo fi ń ṣàkọ́ fún ọlẹ́sìn pé mú ọmọ ni. Àṣàbí Ọlánàbí ló mú mi dúró. Ọlánàbí ló mú mi ṣàkọ́. Tó bá fẹ́ràn Muhammadu mi jọ̀wọ́, bá mi yọ̀bọ̀ Muhammadu mi oníṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé. Muhammad aṣáájú ọ̀run. Ọlọ́run ṣe kẹ́ṣẹ̀kẹ́rẹ́. Muhammad aṣáájú ọ̀run. Ọlọ́run ṣe kẹ́ṣẹ̀kẹ́rẹ́. Fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Ààrẹ kan wà nílùú Mẹ́kà kan lé. Láàrú ìráyì lórúkọ rẹ̀ ń jẹ́. Ibẹ̀ l'Ànábì ti ń ṣàfọ̀mọ́. Fọ́bọ̀ lọ́hùn aláwùrà tó dáyé. Ààyè yìí ló wà Jíbírìlù bá dé. Ó fara Ànábì ó fún ní ìró pé. Ọlọ́run níṣẹ́ sí gbogbo àgbáyé. Láti fi wọ́n mójú ọ̀nà òtítọ́ tó jíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé. Muhammad aṣáájú ọ̀run. Ọlọ́run ṣe kẹ́ṣẹ̀kẹ́rẹ́. Fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Nítìsọ̀rí bílẹ̀ mú fàdá. Wọ̀wá àìní wàhíyá ni. Fáfú àdí Mùsírọ̀ máa ní. Fíjáde délá àyà máa ní. Wá Habibi Musi Ṣàfání. Wá Sọ́fàlì Kọ́dì Màhání. Wàwálí Abúdú Wàháídà. Dámúsùhù Háù Tàdá ní òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé. Muhammad aṣáájú ọ̀run. Ọkọ mi lọ́tún mi o. Ọlọ́run ṣe kẹ́ṣẹ̀kẹ́rẹ́. Fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. nínú oyún muhammadu mi òjíṣẹ́ bàmínà tó bá ti rìn kọjá ẹ̀tẹ́ ti gbọ́ igi oko ń forí balẹ̀ fún ẹja omi ń forí balẹ̀ fún olówó ìlú ń forí balẹ̀ fún ọlọ́lá ìlú ń forí balẹ̀ fún ìyàlẹ́nu lélẹ́yìí máa jẹ́ fàmínà ẹ bá ń yombo muhammadu mi òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé. Látòrí ẹ̀dá ayé ni. Muhammad aṣáájú ọ̀run. Látòrí ẹ̀dọ́rùn. Ọlọ́run ṣe kẹ́ṣẹ̀kẹ́rẹ́. Fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Alájà mi lọ òde. Aya Àyìndé màmá wa lù ló ń bọ̀. Mo gbé tànà dànù mọ́dé lákọ̀tún orin. Ẹyẹ bí òkè kò yí tí ì dé gbó. Kọ̀kí yàtọ̀ nínú ẹ̀yẹ kò
ńlá mà ló jẹ́ òkìkí kan pé abẹ nìkan ẹni ta òbí irú rẹ̀ rí ẹni ta òbí irú rẹ̀ rí ẹni ta òbí irú rẹ̀ rí òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé, Muhammad aṣáájú ọ̀run, Ọlọ́run ṣe káṣekẹrẹ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Àjọṣídé kan Ọlọ́run ló ṣàánú wa o. Kẹ́mi Sọlá Ọlọ́run ló ṣàánú wa. Wọ́n ṣe bó ti tán ọ̀nà tún là kedere. Wọ́n ṣe bóògùn ní ìfẹ́ mú wọn mọ̀ ni. Àbẹ̀bí ẹni fẹ́ mú wọn mọ̀ oníjọ́gùn òfò. Ẹni fẹ́ mú wọn mọ̀ kó ní ìpòfò. Abdullahi ni bàbá Ànábì mi ń jẹ́. Aminatu ni màmá Ànábì mi ń jẹ́. Bàbá ẹ̀ ti kú kí wọ́n tóbi sáyé. Ó pọ́dún mẹ́fà l'Amina tuntun kú. Ànábì ò ṣẹbọ Ọlọ́run gbà fún. Ó tẹra mọ́ṣẹ́ Ọlọ́run sì gbéga. Aráyé ẹ bá yòǹbó Muhammadu mi, òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé, Muhammad aṣáájú ọ̀run, Ọlọ́run ṣe káṣekẹrẹ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Ànábì pèpè sójú ọ̀nà òdodo kèfèrí sì kọ̀ ìsí Olúwa mi lára Muhammad ọmọ Amina ìjọ Muhammad ló borí ọ̀tá láyé Ọlọ́run kò fi wá borí ọ̀tá wa lọ́ládé wálé Muhammadu mi òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé, Muhammad aṣáájú ọ̀run, Ọlọ́run ṣe káṣekẹrẹ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. ẹkùnlé lọ́ọ́ta wa ilé nìka ń gbé ẹkùnlé lọ́ọ́ta wa ilé nìka ń gbé alálẹ̀ Ànábì náà sàlátà kò fún wọ́n sì ní sùtà gbógun tí yóò jíṣẹ́ bí tiẹ̀ bá rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi fọwọ́ wọ́nà má bànú jẹ́ mọ́ àdúrà ní kó má ṣe kó ké pọ́ lọ́hùn kó ké pọ́ lọ́hùn kó gbẹ́lẹ̀ kí ọ̀tá bí tó jíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé, Muhammad aṣáájú ọ̀run, Ọlọ́run ṣe káṣekẹrẹ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. ẹ jẹ́ ká jọ sàṣàlátù fún Ànábì Muhammadu mi torí ipa tó kó pọ̀ láyé ó yọ wá lókun sínú mọ́lẹ̀ kedere tí o bá sọ lánàbí mi ní a bí o bá sọ lánàbí mi ní líkì òkúta làbá máa ṣe láàyè Ànábì lóde tó tán mọ́lẹ̀ sáyé. òun ló yọ wá kúrò láwùjọ ẹbọ òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé, Muhammad aṣáájú ọ̀run, Ọlọ́run ṣe káṣekẹrẹ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Ọlọ́run dákun ṣe kẹ́sẹ̀gẹ̀rẹ́ fún bàbá Fatima tàmí ọmọ Amina jọ̀wọ́ bá wa ṣàforíjì fún Adama Zakariya o ọmọ alábẹ́rẹ́ pẹ̀lú Abdul Aziz mi Abukarama àti Sẹ́yìdà Rahmatullah ọmọ Ṣéhù Bubakari kíkẹ́ àgbàdé kọ́lọ́n bá wa ṣàforíjì fún gbogbo wọn pátá bàtà pé màmá kọ́mọ̀ndà nínú ìkẹ́ pẹ̀lú gbogbo òkú mùsùlùmí tí wọ́n ti lọ Ọlọ́run bá wa ṣàforíjì fún gbogbo wọn pátá lọ́lá Nábì Muhammadu mi òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé, Muhammad aṣáájú ọ̀run, Ọlọ́run ṣe káṣekẹrẹ fún bàbá Fatima tàbí òjíṣẹ́ ńlá. Muhammad aṣáájú ayé. òun tún láṣáájú ọ̀run ó yẹ bá ń pè Muhammad. Muhammad láṣáájú ayé Òun láṣáájú ọ̀run. bàbá Fatima tani Muhammad
tọ́ni sọ́nà ni Muhammad, kò sí wà nàbí. Muhammad, ẹ pé kí n gbọ́. Muhammad, paríparí ọ̀la Muhammad, ọkọ mi lọ Muhammad, àpérànṣe Muhammad, àyànfẹ́ mi. adájọ́ rí Muhammadu. Muhammad, Muhammad. Ọlọ́run ṣe bí wọ́n lọ́mọ bó ṣe ń bá ní ṣe ẹlẹ́dàá mi. Dákun dábọ̀ sí mi débi rẹ̀. gbẹ̀dọ̀ lówó ìwọ orí mi kò yá tètè gbọ́ kínní lárí lórí àpẹ́sìn dẹni táyé ń fẹ́ ire ayọ̀ mi ọlọ́run dákun mọ́ fi ṣàpínlẹ̀ fẹ́ lómìíràn kéwé ńlá mi mọ́ ṣerú wẹ́wẹ́ ni ó jẹ́ ń sáré tayọ̀kájà ara mi ẹlẹ́dàá mi ń gbọ́ àwọn kan ń bẹ àwọn kan ń bẹ tí wọ́n láti sọ̀kan pa ó ṣàyé náà ká tó ṣọ̀run wọn dà lápáta gorí olórí ẹlẹ́dàá wọn ó ń bọ̀ wá béèrè láìpẹ́ ọjọ́ ẹlẹ́dàá mi kéwùsọ́lá ẹlẹ́dàá mi má sí mi lọ́nà ọmọ jẹ́ ń kó sọ́wọ́. Ọlọ́run ṣe bí wọ́n lọ́mọ bó ṣe ń bá ní ṣe ẹlẹ́dàá mi. Dákun dábọ̀ sí mi débi rẹ̀. kò sóríṣà tí ń ṣìnà ọ̀la àfọlọ́wọ́n ọba orí ẹni ní bá ní débẹ̀ béèyàn ò sì mọ bí mo níná ń jó torí omi ò wẹ̀ pẹ̀ǹkẹ́rù wa báyé bá ní pàníṣó níbẹ̀ mo bẹ̀ lẹ́yìn ẹ̀ irọ́ máa ní má gbọ́kàn léèyàn ènìyàn burú ẹlẹ́dàá mi wá tọ́ mi sọnù má ṣàtàkò mi kí n rí bá ti ṣe kí n rọ́nà gbégbá ajá sì di kọ́ borí bá ṣe tán kẹsẹ̀ má takú kóhùn ò lọ mọ́ ẹlẹ́dàá mi dákun dábọ̀ sí mi débi rẹ̀. Ọlọ́run ṣe bí wọ́n lọ́mọ bó ṣe ń bá ní ṣe ẹlẹ́dàá mi. Dákun dábọ̀ sí mi débi rẹ̀. Jàníyà ẹ̀jú ànábì mo tún ti dé. ẹsẹ̀ ọlọ́gbára lórí kádàrá borí òṣètàn ìdààmú ni faraborí bákan ẹlẹ́dàá mi ṣàánú fún mi ẹni orí bá tako àwọn ló lè sọ ẹni àní kó wá pé kó wá gbọ́ ẹ̀tàn dàtí kò fún tó wá lọ́sùn lásìkò yẹn ò tán rẹ̀ yẹn fi bọ iṣẹ́ orí ni borí ayọ̀ mi bá dé ẹlẹ́dàá mi má fún gbàgbé orí má tako mi sí mi débi rẹ̀. Ọlọ́run ṣe bí wọ́n lọ́mọ bó ṣe ń bá ní ṣe ẹlẹ́dàá mi. Dákun dábọ̀ sí mi débi rẹ̀. Ṣàkóso ohun gbogbo ó yẹ ká béèrè lọ́wọ́ orí pé sọ́nà ni ká mọ́ wàhálà ṣiṣẹ́ oníṣẹ́ àwọn kan ń bẹ tán ṣiṣẹ́ ìrìn jẹ́jẹ́ lírí látara wípé orí sátàkù ohun tán gbé lọ́wọ́ Ọláyínká múrapọ́n mi tàbí ṣiṣẹ́ dolówó kọ́lọ́hún kún wá aláwù kọ́lọ́hún kún wá ká mọ́ wàhálà ká tó dọ̀lọ́lá ẹlẹ́dàá mi dákun dábọ̀ sí mi débi re. Ọlọ́run ṣe bí wọ́n lọ́mọ bó ṣe ń bá ní ṣe ẹlẹ́dàá mi. Dákun dábọ̀ sí mi débi rẹ̀. àwọn tó ń bù wá wọ́n ń bọ̀ wá bẹ̀bẹ̀ láìpẹ́ ọjọ́ ìjà ìlara nọ́mbà wa àjà àwọn alábòsí ọba tó gbọ́lá ọmọ kékeré ò nínú ilé ó ràgà nílẹ̀ kó tó gbé fún o má bínú orí ọlá inú kan ló ń gbé wa lékè àwọn alábòsí ẹni kò dùn mọ́ o kó borí lálẹ́ kó lọ bínú kékeré agbọ́mọjó ẹlẹ́dàá mi sí mi débi re. Ọlọ́run ṣe bí wọ́n lọ́mọ bó ṣe ń bá ní ṣe ẹlẹ́dàá mi. Dákun dábọ̀ sí mi débi rẹ̀. Ọlọ́run ṣetán láti ṣàánú ẹ̀dá wọn kan ló máa ran àwọn olóore tó ń ṣàtìlẹ́yìn yẹn ṣe àdúpẹ́ àjàrà àṣìdá èjì rẹ̀ ló fa àdúpẹ́ ṣe bẹ́ẹ̀ ò bá yẹ ṣe a ò ní yé ròyìn mo fẹ́ kẹ́ mọ̀ yẹn alájà mi ìyá ní wúrà ẹ ò ní sì ṣe àjà láti fa dín ní ẹ ṣe àdúpẹ́ alájì mi sádà ńlá ìyá ọ̀dẹ́jì ẹ ṣe bí ẹ bá ń wá kò ní dá wá ti lọ lólùwà mi ò jẹ́ gbàgbé àjàdúpẹ́ góòdì olóore wa ni ẹ ò ní ṣubú fọ́tayọ̀ wẹ́ bá mi ṣàmì nínú olóore jọmọdúkà mi ò ní gbàgbé ájíhùnúsà ọmọ anáfi kí ẹ má sì ṣe aláṣẹ léṣẹ Tàwídì Global Resources ẹ ṣe olùdásílẹ̀ Ramotulahi International mokífà lọ́lá ajarọ̀ fi àtúwẹ̀ ní àpọ́nlé
ṣe ń bá ní ṣe ẹlẹ́dàá mi dákun dábọ̀ sí mi débi rẹ̀. Ọlọ́run ṣe bí wọ́n lọ́mọ bó ṣe ń bá ní ṣe ẹlẹ́dàá mi dákun dábọ̀ sí mi débi rẹ̀.